Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn TheMatrix lónìí ọjọ́rú Wednesday ọjọ́ 28 oṣù karùn-ún ọdún 2025. Ẹniọlá Sàlíù lórúkọ mi. Lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ òṣèlú PDP tó wáyé ní ìlú Àbújá lánàá, wọ́n ti búra pé àwọn yóò rí i dájú pé ìṣàkóso orílẹ̀-èdè yìí kúrò lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC àti ààrẹ Tinubu lọ́dún 2027. Wọ́n ní àwọn dúró lórí ẹsẹ̀ àwọn tako ìgbésẹ̀ láti sọ orílẹ̀-èdè Nàìjíríà di orílẹ̀-èdè ẹlẹ́gbẹ́ òṣèlú kan ṣoṣo. Ìgbésẹ̀ ọ̀hún wáyé látàrí ìbẹ̀rù ẹgbẹ́ òṣèlú APC wípé òun yóò fìdí rẹmi nínú ètò ìdìbò ọdún 2027. Ilé-iṣẹ́ ààrẹ ti sọ̀rọ̀ sókè lórí ẹ̀yáwó bílíọ̀nù 21.5 dọ́là, bílíọ̀nù lọ́nà 15 yen àti ti mílíọ̀nù 65 pounds tó fẹ́ gùn lé. Ó wòye pé ẹ̀yáwó ọ̀hún yóò jẹ́ láti ilé ìfowópamọ́ àgbáyé, ilé ìfowópamọ́ ìdàgbàsókè ilẹ̀ adúláwọ̀, ilé ìfowópamọ́ Exim lórílẹ̀-èdè China àtàwọn míì. Ààrẹ Tinubu ló léwájú ìpàdé ìgbìmọ̀ aláṣẹ ilé-iṣẹ́ ààrẹ lórí àti ṣe àmúlò ìmọ̀ ẹ̀rọ òde òní fún ìpèsè ohun amáyédẹrùn. Lọ́nà àti rí i dájú pé àwọn ènìyàn ìpínlẹ̀ Rivers ò gbẹ́yìn nínú ètò ìṣèjọba àwarawa lẹ́yìn ìkéde ìṣèjọba ìlú òfararọ ní ìpínlẹ̀ náà. Alákòóso ìpínlẹ̀ ọ̀hún ìyẹn Ibok Ete Ibasi yóò máa farahàn níwájú ilé ìgbìmọ̀ aṣòfin láti ṣàlàyé bí àbá ìṣúná ọdún yìí yóò ṣe lọ. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí nípasẹ̀ mínísítà fún ọ̀rọ̀ ohun abẹ́lé Olúbùnmi Túnjí Òjó ti kéde ìtẹ̀síwájú tó ti dé bá ìlànà ìwé ìrìnnà orílẹ̀-èdè yìí àti bó ṣe san gbèsè bílíọ̀nù 28 náírà láì ṣẹ́kù rárá. Ààrẹ Tinubu ti yan àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ míì fún àwọn ilé ẹ̀kọ́ gíga ìlú Àbújá àti ti ìpínlẹ̀ Ọ̀ká. Nílẹ̀ òkèèrè, ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ti ṣe ìkìlọ̀ fún ààrẹ orílẹ̀-èdè Russia Vladimir Putin pẹ̀lú bó ṣe ń fẹ̀sùn kàn án pé ó ń da omi àlàáfíà orílẹ̀-èdè Ukraine láàmú tó sì ní tó bá tẹ̀síwájú láti máa ṣe èyí ó ṣeé ṣe kó mú inú bí òun. Gómìnà ìpínlẹ̀ Abia Alex Otti ti buwọ́lu àbádòfin 18 míì léyìí tó sọ gbogbo àbádòfin tó ti buwọ́lù nínú ìṣàkóso rẹ̀ láàrin ọdún 2 di 30. Ìròyìn eré ìdárayá. Akọ́nimọ̀ọ́gbá ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea Enzo Maresca ti fìdí ẹ̀ múlẹ̀ pé òun àtàwọn agbábọ́ọ̀lù òun yóò jáwé olúborí dandan ni nínú àṣekágbá ìdíje Conference League pẹ̀lú Real Betis tó máa wáyé lónìí. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé TheMatrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.